Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ bá wa gbọ́n sókè à ń gbọ́ yín. Yeah.
mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ yẹn ni. ẹ bá wa dá sí pàápàá sà ẹ ṣeun. ọwọ́n okay àwọn èèyàn á máa bínú wọn á máa tara ẹ máa blame politician wa a máa blame àwọn politician wa but ti àwọn aráàlú náà á ní lọ́wọ́. First of all, Nigeria all travel out kò bàjẹ́ náà. Chinese tó wà ní outside Nigeria tó wà outside Chinese is 40 million 300,000 more than that. Chinese tó wà outside Chinese. Nigeria tó wà all over the world by calculation kò tí ju 10 million lọ out of 240 million. Are we not part of the world? We are part of the world. ẹ mọ nǹkan sà ṣé ní ta fi ń gbọ́ wa nínú ilé yẹn bá wa lò ẹ̀ àbí ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́. Okay. So we are just part of the world and Nigeria too has the right, Nigerians too have the right to move out to explore the world. Nǹkan tẹ̀mí kọ́ rí bẹ́ẹ̀ ni pé ìran èèyàn dúdú àdàbí ẹ̀dá tó rí jẹ́ ti ìrísí ìjẹ́ ènìyàn wa. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ South Africa yẹn jealousy nípa energy Nigerians ni. Kí ni Nigerians ṣe? Chinese pọ̀ ní South Africa. Àwọn ẹ̀yà míì pọ̀ níbẹ̀. Ọ̀tá sí wọn, wọ́n ta sí dúdú ẹgbẹ́ wọn torí pé ọ̀n lọ́lẹ̀ lẹ̀dí mọ́. Ká máa blame pé Nigeria jáde. We have right to travel out. Àwọn òyìnbó náà ṣọ̀ jáde ni. Ẹ mọ̀ iye Chinese tó wà ní Nigeria. 100,000 Chinese ló wà ní Nigeria. Ẹ mọ̀ iye how many population Nigeria tó wà ní Chinese. Ẹ mọ̀ iye population India tó wà ní Nigeria. Over 100,000. Mélòó ni Nigeria tó wà ní China kọ́ ti ń lù wọn pa ní China kọ́ ti tó wà ní China ní India kọ́ ti ń lù wọn ní population India ní Nigeria ó ju population Nigeria ní Chinese lọ tó ti ń lo ọmọ Nigeria tó ti ń fi àjọ ní India. Àwọn èèyàn dúdú akọ ìrísí jẹ́ ènìyàn wa mi mo fi ṣe lè gbọ́rọ̀ yẹn kalẹ̀ a máa tako lórí wa good ọ lè ní lọ́wọ́ àdé máa fẹ́ fi ìlú wa gbé Western world àwọn ìlú tó ti wà for more than 200 years èyí tí wàá gbàgbé pé ó ti break cultural value wa tó yẹ pé is the foundations of governing a society. A lọ bọ́ sí inú another cultural value. Kátólè meet up kò ń ṣọ̀rọ̀ 50 years. Yes, kò ń ṣọ̀rọ̀ generation tàwa ò lè rí akọ máa gbóhùn ẹ pé máa dání. Kò ń ṣọ̀rọ̀ 50 years ìlú tó dàpọ̀ wọn tó gbé di ara wọn. Okay, ẹ jẹ́ fún example kan tẹ̀lé pé nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà. Ẹ̀mẹ́pọ̀jọ́ kan mú ọmọ kan ní Saudi Arabia tó jẹ́ ọmọ Fúlàní. Ẹ wo bí Buhari ṣe tara tó gbéra wọ́n fẹ́ pọ̀ ọmọ ẹni Saudi Arabia lọ kọ́ yọ ọmọ ẹ kúrò nínú ewu yẹn wọ́n dẹ̀ fi sí immigration it's not immigration ní ọ̀gá ní immigration báyìí. Ṣé ti rí ẹ̀yà Nàìjíríà kò lè jẹ́ kí Nàìjíríà tòrò. À ń takò ẹ̀yà ara wa kò sí ìtara nínú ìlú yẹn. Ànáwó èèyàn dúdú náà à ní ìtara ara wa. Sóògùn nǹkan tó ṣẹlẹ̀ South Africa yẹn èmi rísíkì pé èèyàn dúdú nítara èèyàn dúdú but nǹkan tí fi ń pè lánàá yẹn ó wà fortunate pé ti ṣe program ẹ̀ tán kànú ẹ̀ ló dùn mí ju máa yẹn tó sọ̀rọ̀ tán sí mo gbóhùn wọn ọkàn tako Tinubu ń tako Tinubu èmi ò wá mọ ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣẹ̀ wọ́n ó dẹ̀ dá mi lójú pé wọ́n á ti jáde kúrò Nàìjíríà kí Tinubu tó padà sílé Tinubu kọ́ ló jẹ́ kí ọ̀run wọ̀ ó ti wà nílé ayé possibly tó yẹ pé ẹgbẹ́ kan náà ló máa jẹ́ pẹ̀lú Tinubu jà fún láìfẹ́ ló jà fún space ẹ̀ ni Tinubu yẹn dẹ̀rẹ̀ kò rúlu ilẹ̀ Nàìjíríà rí kò rúlu Yorùbá rí 3 years tó ń rúlu Nàìjíríà kò tí wọ́ 3 years kan kẹ wá fẹ́ gbé gbogbo wàhálà Nàìjíríà lé lórí òun kọ́ ló jẹ́ kọ́run wọ̀ wá náà nǹkan tẹ̀mí kan fi ń bínú sí nípa ọ̀rọ̀ Tinubu nǹkan tí fi ń bínú sí wọn ni pé nípa ọ̀rọ̀ Èkó ó fi Èkó yẹn ìsúkọ́ ọmọ Èkó kan lè ní kí ọmọ Èkó ni mí. Mo máa ń wé pé ìdí tí ọmọ Yorùbá tó máa fi ń bínú Tinubu maybe ó rí pé olú ìlú Yorùbá ní Èkó ó dẹ̀ fi yẹn lẹ̀ tẹ̀sẹ̀ ó fi ṣe òṣèlú jù tó jẹ́ pàjù àlejò wa wọlé sí wa lára gan because mo ń sọ̀rọ̀ nípa Yorùbá máa yẹn sọ̀rọ̀ ń gbèjà Ìgbò but ó ti pẹ́ kó ti dé Èkó tó bá dé Èkó ẹ̀rọ abá wọn gidi gan. Mo ní lọ́sẹ̀ kọ́ ọ bẹ́ẹ̀ mo ní lọ́sẹ̀ báyìí. Bàbá bá ń wọ ẹjọ́ ẹ fún one time ẹjọ́. Tó bá dé Èkó ẹ̀rọ abá wọn gan
ṣé ti rí nínú ìran mo nífẹ̀ẹ́ yín gan bẹ́ẹ̀ ṣe ń jà fún ọ̀ràn Yorùbá nínú ìran ẹ̀ máa rí àwọn tó gbàbọ̀dé máa sọ fún àwọn èèyàn mi lẹ́kọ̀ọ́ mo ní bí àwọn àlejò iṣọ́ ṣe ń pọ̀ ọmọ Yorùbá tó máa gbàbọ̀dé fún Yorùbá máa wà tó jẹ́ pé tí ogun bá dé gan wọ́n á fún ogun já Yorùbá bẹ́ẹ̀ ni mo rọrọ̀ bàbá yẹn sí tẹ́ bá ogun ọjà gbogbo everywhere ọmọ ọ̀ràn yìí ti gbà tán tó bá dẹ̀ ń ra lẹ́yìn tó ń ra lẹ́yìn tó àwọn ìjọba Èkó tó fura tó ní pé battle of the fittest kò náà mẹ́pẹ́ àlejò máa ń gbé nájì tó le wá àlejò tó dẹ̀ ń wá sí ìrántí àlejò tó tún right lórí lẹ́yìn ni automatic right tó ń ra lẹ́yìn tó ń ra ilé tó ń ra ibi tó bá dé ọjọ́ kan ẹ̀kọ́ sí window ní ẹ̀rílù ẹ̀ níríran yín bẹ́ẹ̀ mọ́ ti gbìlú nìyẹn gàkà kí àwọn ọ̀ràn yìí kọ́ dẹ̀ gbé òfin lẹ̀ tó lè fi kápá wọn lẹ́kí pé tó bá ní citizen certificate ó wrong ṣé tí gbogbo nǹkan ní Nàìjíríà ló wrong tí àlejò kókò kóra wá láti ìlú kan population kọ́dẹ̀ ní right to vote and to be voted for ní local election ní ìlú kan nínú local election ní state èèyàn tẹkọ̀ máa rọra ẹ̀ bọ̀ with automatic right to vote and to be voted for nínú local election ó wà very wrong gan nílùú Nàìjíríà tẹ́wọ̀n èèyàn wọn kan ti parun tó yẹ pé ipò lọ́ fi gbàlú mọ́ ọ lọ́wọ́ ẹ wo bí ọ̀ràn ẹ̀ ṣe ń rọ́ wá sí Èkó tó jẹ́ pé ẹni tó ń pè ní Gbádébọ̀ yẹn ó dà pé wá bá Yorùbá jagun ni àwọn tó wà lẹ́yìn ọmọ Yíbò ni wọ́n ó wá fi bọ́ ọmọ Yorùbá jagun lórí ilẹ̀ Yorùbá ṣé ẹ rí nǹkan tó yẹ ẹ̀yin má jẹ́ kí máa yẹn kó wa lọ gba gómìnà Èkó ọ̀nà tó fi nílò oyè kan kúrò lórí oyè mi fẹ́ rí ọ̀nà tó fi nílò egbò Yorùbá terrorist máa fi lé wa Yíbò terrorist wọn gan ó gbóná ju ti Haúsá lọ lọ́ máa fi lé yín kúrò bẹ́ẹ̀ because agbára tó wà lọ́wọ́ wọn so kàkà kọ́ran tó dé wà ní orí oyè lẹ́yìn kọ́ rántí ọ̀la kọ́ máa fi wá ṣòṣèlú kọ́ pàṣòfin ní assembly pé tó o bá ní citizen certificate because citizen certificate wà lẹ́kọ̀ọ́ yẹn tó o bá ní citizen certificate o ò nílò láti vote ní local election wa ìwọ tó padà ti jẹ́ ọmọ ọ̀ràn wa bí Yorùbá o lè gba certificate o ní rí certificate yẹn gbà táyé máa fi parẹ́ wà máa jà pẹ̀lú ẹni so ó ní òfin tó lè fi di wọn òfin Nàìjíríà bọ́ ṣe ní kò nílò láti vote lẹ́yìn ìwé ẹ̀ òfin tí wà pé tí o bá meet the voting right state wa o lè vote kọ́ ẹbí dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe kọ́ dẹ̀ gbé òfin wa kọ́ gbé quota system wọnú ọjà a ní láti máa fọ́lé máa fọ́jà a ní ìdẹ̀ kọ́ gbé quota system wá pé indigenous right 70% ọjà gbogbo ọjà ọmọ ìlú wọn ọmọ onílẹ̀ ló máa wà ń bẹ̀ 30% fún àlejò gbogbo ọjà tí àlejò ń gbà mọ́ yín lọ́wọ́ ẹni owó lọ́wọ́ tẹ bá ń gba 1 trillion ní ọdún ẹ mú bí 10 billion ẹ fi finance ọmọ yín ní ìdí òwò ẹ fi train wọn sí ìdí òwò tálejò ń gbà mọ́ wọn lọ́wọ́ ṣètìrí tí ọmọ onílé tí citizen tó ṣètìrí kí ló ń pè ní ìjọba àbí ọba kò ń ṣe kókó rúlì nìkan á tún máa show the character of the people tí character wọn bá ti fẹ́ máa wà contradiction sí bí ìlú ṣe máa lọ sókè wọ́n á fi òfin wọ́n á fi redress wọn irú Èkó yẹn òfin yẹ kó fi redress nǹkan tó wrong pé ẹ̀yin ẹ̀ ti ń sun àlejò tí ń gbàlúmọ̀ yín lọ́wọ́ ẹ̀ dẹ̀ gbófin wọlé irú pọ́n ra lẹ́yìn ẹ̀ gbófin sí kó tó lè ra lẹ̀ o láti lọ gba certain license lọ́wọ́ ìjọba kó tẹ̀ tó rẹ̀ la yẹn ìwé tó torí owó gbòǹkan gbà yẹn wàá proof ẹ̀ fún ìjọba Èkó wọ́n á dẹ̀ fẹ́. ẹ̀ tó fẹ́ ta là tẹ́ tó fẹ́ ra lẹ̀ láti lọ gba clearance certificate wọn máa fi jẹ́ tó ìṣọmọ nílùú kúrò clearance certificate wọn máa lò fún ó fẹ́ lọ ra lẹ̀ wá lọ gba clearance certificate wàá fìlì ibi tó ti rú ogbò nǹkan bá yẹn wọ́n tún fẹ́ talẹ̀ wàá prove pé ilẹ̀ yẹn o kò ń ṣe ilẹ̀ màdàrú kò ń ṣe pé ilẹ̀ tó kọ̀ fẹ́ tàbí gbówó lówó ibi tẹ́ máa fẹ́ pé ilẹ̀ màdàrú ti pọ̀ jù so kó tó lè talẹ̀ ẹ̀sìn ẹ̀ láti máa gba clearance certificate kó tó lè talẹ̀ ẹ̀ tó lè fara ilẹ̀ náà ó láti gba clearance certificate because afẹ́mọ̀ tó ti rówó wọ́n tún fẹ́ talẹ̀ afẹ́mọ̀ bóyá ilẹ̀ yẹn jẹnu tó bá dẹ̀ tẹ̀ tàfẹ́mọ̀ tó jẹran wá òrìlẹ̀ rà nìyẹn gbogbo nǹkan òfin wà tó lè fi ṣínú nǹkan ṣe. mo ti bínú sí Tinubu bàbá Tinubu nìyẹn ibi tẹ́bi ti bínú sí wọn yẹn wọ́n ní gbogbo yòókù kò síbi tó fi fẹ́ ṣe tó lè bá lọ ṣe ṣẹ̀mí ìgbà ló dúró yìí kò rúlu Yorùbá rí kò rúlu Nàìjíríà rí màánù ni ó jẹ́ kọ́rùn wọ̀ mí kí bàbá Tinubu kó dúró yìí láti jáde kúrò lù ọ̀nà ló wá jẹ́ kọ́rùn wọ̀ mí ẹni gbọ̀ngàn ìgbàlọ́bí òun gan sáyé kàmárípò ló jẹ́ kí Nàìjíríà dàrú so a lot of things ìgbàlọ́bí òun gangan sí ayé ìgbàngàn ló di òun gan di òṣèlú ìgbà tó dé òṣèlú 1999 ẹ wo 1999 yọkù láti ìgbà tí Nàìjíríà ti ṣẹ̀dá nǹkan tí ń dàrú ti pẹ́ à ń sọ̀rọ̀ nípa iná lọ́jọ́ sí iná tí mi rí sójú rí látọ̀tọ̀ ti bí mi sí ayé over 50 something year mi rí iná ní ojú Nàìjíríà rẹ̀ ṣé Tinubu ní kò dà á ṣe láàrin ọdún mẹ́ta ogun jà lọ́tọ̀ ogun jà lọ́sì jẹ́ mo ti sọ tẹ́lẹ̀ ìlú yẹn ó wà complex gan
kí ó lè tutù ẹ̀ka pín tàbá dé lè pín nǹkan tàbá lè ṣe gbogbo ìtàn náà fẹ́ tó ẹkọ́nọ́mì Nàìjíríà ṣe yẹn òfò ní gbogbo yẹn. Ẹ ṣeun gan because àwọn èèyàn tó fẹ́ fún yín lẹ́sìn wọn pọ̀ ní. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Bàbá wa bá wo ẹni sọ ìdílẹ̀ economy legacy tí bàbá Tinubu lè yẹn èmi ò rí sí because economy legacy yẹn máa faded out the main legacy tó lè ṣe ni kọ́ restructure Nàìjíríà kọ́ dẹ̀ restructure ní ìwé pé ìwọ tó wà láti state kan ò lè vote níbẹ̀ ní local election wọn because àwọn ọ̀ràn wà ní Nàìjíríà tó ti fi vote tó ti fi gbàlú àwọn ní northern middle belt yẹn àwọn ọ̀ràn pàtó ti parun tó gbúrò wọn yẹn mọ́ malé sọ ọ̀ràn yẹn ti gbàgbóró wọn tó bí mẹ́fà tó gbúrò wọn mọ́ tí àwọn ọ̀ràn mi ti wá fi election power tó fi gbàlú mọ́ ọ lọ́wọ́. So kọ́ dẹ̀ pass òfin if you don't have the citizen certificate of a state you can't participate in their local election. Ṣẹ́rí ọ̀rọ̀ election kó la fẹ́ sọ ní ìgbà fẹ́ sáré sọ fún yín pápá ìsàwọn tó fẹ́ sọ bàbá bá wọjọ fún mi ní 5 minutes sir. Okay. Tó láwọn kan tí wọ́n sọ mo fi style ìjọ ti ẹ̀ kalẹ̀. Ẹni Nàìjíríà nìkan kọ́ ló ẹni Nàìjíríà ní ẹ̀tọ́ láti explore ayé the world. Wípé àwọn Chinese kankan Nigerians are not exploring. We are jackparing. Àwọn Chinese ló japa. No, kò jọra wọn. Ẹ má fi wéra wọn. China tó wá sí the Chinese that tí wọ́n wá sí Nigeria, wọ́n wá ṣe business. Àwọn Indian ńkọ́. Àwọn Indian tó wá sí India mélòó ló wà nínú Nigeria tó ń fọ ìgbẹ́. Okay, mo fẹ́ sọ nǹkan fún yín. India ẹ dá wa lóhùn. India mélòó ló wà nínú Nigeria, China mélòó ló wà nínú Nigeria tó ń ṣe ọmọ ọ̀dọ̀ nínú Nigeria. Inferiority complex Africa ló bá yẹn dé. Inferiority complex ló bá yẹn dé. So and you are saying we are blaming our politicians. Sir, who do you want us to blame, sir? 5 minutes. What time I mean 5 minutes. Ẹ máa gbọ́ nǹkan tẹ́ra sọ yẹn. Tani ka blame, sir. 5 minutes. Mo sa mo fẹ́ sọ̀rọ̀. Mi ní ẹ̀tọ́ àti sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ máa gbọ́. Ẹ tún ẹ ká blame. Mi náà lè blame ìjọba ṣùgbọ́n pọ̀ lọ́wọ́ ọmọ nílùú gan. Kí ló mo ní ìṣe? Inferiority complex ló bá àjà. Ó wà lọ́wọ́ wa náà. Inferiority complex wà kí la ṣe? Ṣé bẹ́ẹ̀ kò ní mo lọ? Ẹ jẹ́ sọ story kan fún yín. I need the story, sir. Ẹ ti lo 12 minutes. Kí ni nǹkan tá a ṣe? Tó fi wà lọ́wọ́ ọmọ nílùú. Ọmọ nílùú náà pé àwa gan patriotic sílùú yẹn, ọkùn ò sílùú yẹn. Ìlú èwo? Ọkùn gbogbo èèyàn tó gbèlú yẹn Yorùbá yìí ọkùn wọ̀ sí ìlú yẹn. Because we are not the same thing. Ọkùn wọ̀ dẹ̀dẹ̀ sí nílùú yẹn because ìlú tó yẹ kó bá ti sọ̀rọ̀ nsìn wọ́n mọ̀ wá gbé ẹni. Ẹ tó sọ̀rọ̀ fáwọn army jọ̀wọ́ wọ́n ti gbé. Ọkùn síbẹ̀ ìlú yẹn bó ṣe máa tòrò ọwọ́ Ọlọ́run ló wà. Kò sí lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run ti fún wa nípa ìdílé tòlú yẹn. That's the solution. So àwọn ọ̀rọ̀ tẹ́ sọ kó tó 5 minutes wípé ẹ ti sáré fún ilé sísà. Ẹni kò sí ọ̀tọ̀ kan wá ẹ má wá sọ àtọ̀rọ̀ politics níbi olóògùn ni wọ́n sọ àfẹ́kẹ́ bá sọ politics níbi. So number 1 yẹn Nigerians are not exploring. Kó yẹn wọ́n explore yàtọ̀ sí pé èèyàn kàkà kí gbajúmọ̀ jẹ ọ̀pọ̀lọ́ ẹ tó máa ṣe ẹ̀fẹ̀gúsí ṣe nọ́mọ̀ fún ajáde. Chinese tó ń fọlẹ̀ sí ní Europe kò sí l'Amẹ́ríkà. Chinese wo ló ń fọlẹ̀ ní Nàìjíríà là ń béèrè lọ́wọ́ yín sá. ọmọ Indian tó máa ń fọlé èmi ní rẹ̀. Ní Chinese mélòó ló ń fọlẹ̀ ní Nàìjíríà là béèrè lọ́wọ́ yín. Ẹ fi Europe sí ẹ fi Europe àti America. Okay, Europe àti America. Europe àti America. Chinese mélòó ló ń fọgbẹ́ ní Europe. America lèmi wà náà, New York ni mo wà. Chinese mélòó ló ń fọgbẹ́ níbi bí. Ní New York tó oníṣẹ́ tó ń ṣe ni. Èwo ló ń fọ̀gbọ́n ló ń fọ̀tọ̀ nínú wọn. Ibi iṣẹ́ security mẹ́rin lẹ bá níbi iṣẹ́ security àwọn ṣe security. Mẹ́rin lẹ bá nínú wọn tó ṣe security. Ṣé bí wọ́n ṣe ń respect àwọn ṣé bí wọ́n ṣe ń respect India l'Amẹ́ríkà ló ṣe ń respect ẹ̀yìn. Mo lè já fọ́tò wọn fún yín, mo lè send ẹ̀ sí yín. Èyí tó máa ń sùn tánu wọn, bóyá ó mú nǹkan. Kò ń ṣe pé ó mú nǹkan. Kò sí tó ń sùn ta níbo l'Amẹ́ríkà. Àwọn ló fọlẹ̀ jù lọ́dọ̀ wa, India ló fọlẹ̀ jù bẹ́ẹ̀. Níbo l'Amẹ́ríkà. Ilẹ̀ Amẹ́ríkà kọ̀ lélẹ̀ Europe lélẹ̀ tèmi sọ India ló ń fọlẹ̀ jù ní India tí mo wà. India àwọn ètò bá wà ní Europe ẹ bá wa dá sí ìyẹn bẹ́ẹ̀. Níbo ló wà ní Europe. Wọ́n ní kó ló wà ní Europe wà lórí show. Níbo ni ní Europe ẹ sọ lóhun ní Europe. Nepal ni wọ́n ti wá. They are not. Ẹni kan máa blame wọn because if they are complex kìnnìkan so ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan. Any Western world is over any surusa. Any Western world is over 200 years.
we are comparing Nigeria with the Western world. This is weird. It's impossible. Ibi tẹ́tí confuse àwọn tó wà Nàìjíríà nìyẹn. Ẹni sọ ẹ ti sọ̀rọ̀, máa continue, ẹni sọ ẹ ti sọ̀rọ̀. Ẹ kì í fún yín lésì ni. Bẹ́ẹ̀ confuse àwọn tó wà Nàìjíríà nìyẹn. Ẹni pé àlè compare Nigeria pẹ̀lú àwọn Western world tó ti wọ 200 years. How many years in Dubai? How many years in Dubai? Dubai once came to Nigeria. How many years in Malaysia, Singapore? Organic. How? Báwo ṣe wà organic? Dubai like that for Spain. How many years in South Africa? South Africa. How many years in 1959 ọgbà independence? Nígbà tí Ibn Rashid tó wá bá Ọbásanjọ́ wípé òun fẹ́ sọ Dubai the mega city. They were staring at him bí ẹni wípé Dubai desert the mega city. Olórí tó lọ́pọlọ yàtọ̀ sí olórí tí ò lọ́pọlọ. When you have leaders that have vision. How many years in Singapore, Malaysia? How many years in Singapore? And in Spain, I think Spain. Western Europe, no, in Spain. 1976, not only 1976 in general. Any kí Nàìjíríà tó lè dà kò ní jásìkò ti wà yìí. Amado the 50 another 50 years. So another 50 years so fẹ́ dà yẹn ní sùúrù sá o. Ṣé Ọlọ́run àwọn ẹni sùúrù sá. That's what you said. I put it down. And then another 50 years. Okay, another 50 years. So, 50 years. You said it, so it is recorded, sir. That nature of Nigeria, any 50 years. Okay, 50 years, yeah. Because the present politicians in Nigeria are now inserting their children there. Àtọ̀rọ̀ de ló bí ẹṣin bàbá tí ò dá ọmọ ẹnu ẹ̀ ò lè dá ìbọn ní Nigeria politicians kò sí nǹkan gidi tó fẹ́ bọ́ta láti inú wọn. Ẹjọ́ support kan fún yín ẹjọ́ support kan fún tí Nàìjíríà tó ṣe pé máa add láti. Ẹni àwọn Yorùbá ń takò Tinubu àwọn Yorùbá ò ti takò Jákàndé àtọ́básanjọ́ àti Awólọ́wọ̀. Kí ni Tinubu wà lọ́bẹ̀ gbàtọ́ ní pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ jọre ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ká sọ tiwa jẹ́ kí n sọ fún yín àbóyè yín nígbà tá after 40 years ẹ dúró náà. bàbá ẹ fún wọn ní 1 minute ó yá 1 minute ẹ sọ 1 minute yín. ẹ má wà lórí péjì tèmi ọ̀rẹ́ òtún pàtì wà nílùú òyìnbó ìyá ń jà wọ̀nyàn wá lé. Okay, ẹ jẹ́ kó sáré sọ point yìí. Ẹ sọ ní 1 minute, a fún yín 1 minute. Okay, ìgbà tí Jákàndé tó fẹ́ kọ́ metro sí ìlú Èkó, ìgbà tí Buhari kó gba ìjọba ó stop metro yẹn. Ǹjẹ́ ká ní pé Minna ní ìlú ẹ̀ ló fẹ́ kọ́ metro yẹn sí, ṣé Buhari máa stop ẹ̀? Ìgbà tí Buhari wọlé tó wọlé ní tí bàbá Tinubu lọ gbé Buhari wá, ṣé kò kọ́ metro lọ sí Niger Republic? Ká lè dórí oyè ni. Wọ́n ní kábọ̀ máa mọ̀ bọ̀ àṣẹ bí ọ̀bọ. So wọ́n gbọ́dọ̀ sacrifice ẹ̀mí àwa ọmọ tálíkà torí pé wọ́n fẹ́ fún admission tí wọ́n. Why are you like this, sir? Why are you like this, sir? Why are you like this? Okay, ṣé ẹ fẹ́ sọ pé Tinubu ló sacrifice ẹ̀mí wa? Ó wà lára àwọn tó sacrifice ẹ̀mí wa. Kí ló fẹ́ gbà láti sacrifice ẹ̀mí wa? Èmi ò mọ̀ tó fẹ́ gbà bẹ́ẹ̀. Tinubu is included. Ọmọ Èkó ní kò bá Hausa tán. Ọmọ Èkó wo ni. Kò lágbára ẹ̀ ló lọ síbẹ̀ ló fẹ́ lọ sẹ́lẹ̀ kejì. Ṣẹ̀rí ìyàwó bàbá ẹ̀ ọmọ Èkó wo ni. Sáà ẹ̀ ń ṣe bí ìkà. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ní Europe tẹ̀wà yẹn ṣé bí Boko Haram ṣe ń wọlé pa wọ́n Nàìjíríà wọ́n lè wọlé pa ẹ̀yìn bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ ẹ má ní kó gbọ̀nà tá a fẹ́ kó gbà. Ẹ dúró ẹyin tẹ̀sán ẹ ti tó ẹjọ́. Bàbá Báwo sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá Báwo sọ̀rọ̀. Ẹ ṣe rí nǹkan tí mi fẹ́ sọ ni pé ṣé ẹ rí Èkó yín tẹ̀ ń sọ pé Lagos yín tẹ̀ ń gbé yẹn àwa tá wá láti Èkìtì tá dé Èkó tá ra ilẹ̀ tá kọ́lé síbẹ̀ à nígbà kẹ́ sọ Èkó yẹn kẹ́ sọ di Rwanda báwọn Hutus and Tutsis bá ṣe bẹ̀rẹ̀ ní 1974 nìyẹn tó fi pa 1000 òun ló fa genocide ńbẹ̀ èmi ló mo níbí èmi mo níbí náà tẹ̀ ń sọ pé Lagos belong to Yorùbá tẹ̀ ń sọ pé kíní kan ṣe ní Ìbò lé ní kíní bọ̀lá torí Ìbò yẹn ni wàhálà yín òun yẹn òun bẹ̀ẹ̀ àní gbà fún yín o àbò tèmi nílé sèkó mo dẹ̀ bímọ sèkó kárí kẹ́ wá sọ bẹ̀ẹ́ kó kógun wa máa ṣẹlẹ̀ ńbẹ̀
rántí Adéyínká grandson tọ́lọ́ lẹ̀ wọ́n mi báyìí torí ó lọ ṣèwé àwọn Ìgbò ló attack ọ̀wọ́n 4.5 years náà fún. bàbá wa ẹ fi ọ̀rọ̀ Ìgbò kalẹ̀ ọ̀rọ̀ Ìgbò kọ́ là ń sọ nísìn. ẹ jẹ́ ká sọ̀rọ̀ pé wọ́n ń pa ẹ má change topic lẹ́nìí pé Ìgbò kìíní ọ̀rọ̀ Ìgbò ló kọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ mo fẹ́ máa kà á fún mi. Nigeria government say we condemn Tanzania president tó jẹ́ obìnrin wọ́n ti fún South Africa ní 48 hours. báwo yẹ jẹ́ kí ó sọ tiẹ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí sọ tèmi ìkẹtẹ́ mi sọ ni pé ó ní ká máa àwọn European mo dé 1975 ní General Francis Franco kó after 40 years Spain mọ̀ bí tó ti advance dé sí náà láti 1977 náà kọ new constitution ní Spain 1977 náà constitution kíni èjì yẹn mọ̀ nǹkan tí Ìgbò àti tó ti àṣìp tí Spain ti àṣìp gbà yẹn ni láti gbà yẹn à ń fi wọ́n ṣẹlẹ̀ yà ń gbà tá a débẹ̀ 1974 ni pé àwọn lábí ojú wọn ò là kíní kan ṣe nígbà tó yá àwọn náà jẹ́ kán gbá under 23 World Cup ní Nàìjíríà tó ń gbé kámẹ́rà wá Spanish wọ́n gbé kámẹ́rà wá sí Nàìjíríà wọ́n lọ fi dọ̀gbọ̀n yẹn wọ́n ní ọmọ wọn máa kó kọ́lẹ́rà wọ́n bá fútbọ́ọ̀lù ẹni ní tàbí iná fútbọ́ọ̀lù ẹni. 2 minutes more. àbóyè ká máa sọ pé a fi ra wa kí n gbà tí Tinubu máa pé òun lè sọ problem wa.